èmi kọ́ èmi ò bẹ bàbá tí o mi ò sì lè bẹ bàbá tí láíláí torí pé olórí burúkú ni olórí burúkú sì ni bí mo ti sọ yẹn. Yé ó tún ti ṣẹlẹ̀ ṣẹ́yìn náà ti gbọ́ ìjọba lande ó ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn ènìyàn pátápátá lórí ayélujára. Ganiyu Kẹ́hìndé Yusufu tí gbogbo èèyàn mọ̀ sí ìjọba lande ó ní ẹ má mà bínú sí mi ẹ ṣàforíjì níṣe ni kẹ́ ẹ foríjì mi. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o, Kẹ́hìndé Yusufu ìjọba lande ló sọ bẹ́ẹ̀ ló ṣe fídíò kan tó sì fi sórí ayélujára eléyìí tó tún ń jà ròyìnròyìn káàkiri lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀. Gbajúgbajà ọ̀dọ́mọdékùnrin adẹ́rìn-pòṣónú skit maker Ganiyu Yusufu ìjọba lande ló tún ti bọ́ sórí ayélujára tó ń ṣe fídíò kan tó fi ń bẹ gbogbo àwọn olólùfẹ́ pátápátá wípé ẹ dákun ẹ má bínú sí mi lórí fídíò tí mo gbé jáde tí mo ṣàlàyé bí wọ́n ti ń báyàwó mi sùn àti gbogbo oríṣiríṣi pìtìpìtì àtàdánwò tí mo kojú lára ìyàwó mi ọlọ́mọ méjì kí n tó fẹ́. ńṣe ni kẹ́ ẹ má bínú kẹ́ ẹ foríjì mí kẹ́ ẹ ṣàforíjì fún mi torí pé gbogbo àwọn fáǹsì mi ni wọ́n ń pè mí wípé ìjọba lande kí ló tún wáá dé ṣé kìí ṣe pé ìwọ náà tún ti dára wọn lọ́hùn-ún wọn náà wọn ò rí mi rí nínú kárátà yìí rí ni mo ṣe bọ́ síta gbangba wípé kí wọ́n dákun o kí wọ́n má bínú kí wọ́n foríjì mí nínú kárátà tí mo gbé wọ̀ àmọ́ apọ́lọ́jì mi yìí àwọn fáǹsì mi nìkan ni o mi ò bẹ bàbá tí rárá torí pé olórí burúkú ayé àtọ̀run òun ni bàbá tí ohun tí mò ń sọ ó sì yé mi náà tó bá wá sọ pé rọ ẹ pé ó jáde síta gbangba wálíà kó wá dìbọ́ǹkì ẹ̀ àbí kó dìfẹ́ǹdì tí mo sọ yín wá kó àwọn ẹ̀rí jáde lóníranran lóníràbájì gan. Kẹ́hìndé Yusufu ìjọba lande ló tún pariwo síta bẹ́ẹ̀. tí iná bá wá ń jó lórí omi ẹ pé ń kérú ẹ̀ wá èmi kì í hèrà tí ò lọ́mọ nínú rárá ẹjẹ́ àjọ gbọ́ ọ̀rọ̀ gangan lẹ́nu ìjọba lande. nípa fídíò tí mo post ní àárọ̀ nípa olórí burúkú bàbá tí yẹn olórí burúkú ni bí mo ṣe sọ yẹn òun kọ́ ni mò ń ṣe apology fún o ẹ̀yin fáǹsì mi tí ẹ rí mi ní kárátà yẹn rí ni mò ń ṣe apology fún kẹ́ má wò mí níwò pé bóyá àbẹ́mi náà ti change mo ti ya nǹkan mi ò ya nǹkan mi ni o èmi ni mo mọ tí ó ń ṣe mí èmi ni mo dẹ̀ mọ bí kinní yẹn ṣe dùn mí tó àti bó ṣe ń pa mí lẹ́kún tó lójoojúmọ́ bó dẹ̀ ṣe ń pa mí tó yẹn bẹ́ẹ̀ náà ó máa sunkún káyàyé ẹ̀ ni bí mo ṣe sọ nítorí wá jẹ́ kí n ṣe fídíò apology fídíò ni pé mo rí i pé àwọn kan ti fẹ́ máa táàgì fídíò yẹn mọ́ nǹkan míì pé bóyá fídíò tí ó ṣe nípa Austin Emmanuel mo fi ọlọ́ọ̀bá búra kódà mi ì rí fídíò wèrè tó ṣe mi ò ń wo fídíò ẹ̀ understand mi ì rí fídíò kankan tó ṣe nípa Austin Emmanuel èmi ṣe tèmi fúnra mi fún reason tèmi tí mo mọ̀ tóun náà dẹ́ mọ̀ ni tó dẹ̀ jẹ́ pé òun fúnra ẹ̀ mọ̀ pé olórí burúkú lòun so kò ń ṣe nípa Austin Emmanuel ni mo fi ṣe fídíò àbí nǹkan o torí pé ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ mi tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ rí mi kárátà yẹn rí tí mo wá gbé kárátà yẹn wọ̀ mo rí i pé ẹ surprise mo fẹ́ lè sọ pé first time tẹ́ máa rí i pé mo sọ irú nǹkan báyìí rí many things dẹ́ máa ń ṣẹlẹ̀ tó yẹ kí n sọ tí mo decide láti má sọ̀rọ̀ torí pé mo rí i pé tí n bá sọ̀rọ̀ ẹ máa blame mi gan torí mo ríra mi pé mo fẹ́ lè sọ pé gbogbo Nàìjíríà èmi lọkùnrin tó gọ̀jù wà láìtàláì mo ṣẹ̀ṣẹ̀ rí aláìsí ní tá bá ti ń sọ pé chairman àwọn òmùgọ̀ Nàìjíríà èmi ni mo accept so ẹ má bínú mi ò ń ṣe ẹni tó máa ń yájú síyàn mi ò yájú o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú bọ̀ bí mo ṣe sọ yẹn ìstírì mi olórí burúkú ni bọ̀ ó yé mi ó dẹ̀ yóò náà ó dẹ̀ tún yọ Ọlọ́run bọ̀ ẹ má bínú sí mi thank you so much. ṣẹ́yìn náà tún ti gbọ́ ohun míì tó tún ṣẹlẹ̀ láàrin bàbá tí àti Austin Emmanuel tó fi mú Austin tó tún fi ṣe another video wípé ohun tó kọ yẹn bàbá tí ò bá má delete ẹ̀ mo ti rí o òru ni mo rí àmọ́ ò tó bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀ ṣó o lè gbégẹ̀ sí Austin Emmanuel ló tún sọ bẹ́ẹ̀ fún bàbá tí ó tún ti ń rúgbó bọ̀ o. òru ni mo rí màá bí ẹ pé ṣó lè gbégẹ̀ sí ó kéré àkóńṣerú ẹ̀ ajé
eléyìí mà tún lágbára gidi gan mọ̀ ni ìyàwó bàbá tí náà ti sọ̀rọ̀ sókè. Ẹ jẹ́ ká tún jọ gbọ́ ohun tí ìyàwó bàbá tí tó mà tún wí. Bàbá tí Babátúndé Bernard ó mà tún ti wọ gàwó. ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í máa sábà dùn lẹ́nu tèmi. Ó yá ẹ gbọ́. bá mi gbé wá o èmi ajítọ̀nà o ajílò mọ́tò aṣọ pọ̀ bí ògógó èèyàn tó ń tòmátò àjètò bá mi gbé wá o onímọ̀ọ́sìn àjìnà ọbẹ̀ tí mo ṣe àjìnà o omi ló ṣe ẹ̀wà àjìnà o àjètò bá mi gbé wá o onímọ̀ọ́sìn àjìnà èso ẹyin òróró fàìbán ọbẹ̀ tí mo ṣe àjìnà o àjètò bá mi gbé wá o mo ní o bá mi gbé wá o àjètò bá mi gbé wá o àjètò bá mi gbé wá o ọbẹ̀ tí mo ṣe àjìnà o ìlà bẹ́ẹ̀ yẹn. Olórí. Kí ló dé tó fi tájá máa sáré? Àzìn gbé síbi ẹ̀gbọ́n ògiri mẹ́rin tó mọ̀. Adágún wà níbẹ̀. Adágún bàbá yìí pọ̀. Gbé síbẹ̀ o mọ̀ pé jámàgò láìkí ooru. Adágún yẹn máa pọ̀ jù fún un. Olùgbé mi gan-an mo faṣọ bora ni. Ẹ kó sùn bó ṣe sùn yẹn. Ọ̀yà mo fọlọ́ ń bẹ̀ gbé síbẹ̀. Jẹ́ kó sùn bó ṣe sùn yẹn. Tó à ní gbé kúrò ní. Èwo tí mi ní gbé kúrò ní. Jẹ́ kó sùn bó ṣe sùn. Ọ̀yà mo fọlọ́ ń bẹ̀. Ọ̀yà kárí má bínú. Bóyá gbà tó mo jẹ̀dílẹ̀ kan bí a mi sọ fún. Stop ẹ̀jọ̀ ọ̀yà kárí má bínú. Ó mà lágbára púpọ̀ o. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button kẹ́ like kẹ́ share. Ẹ ṣé o.